ọmọ ire àwọn ọmọ iléèwé ṣé ti yàrá ìsìnkú nù rárá o mo fo fẹ́ǹsì jáde ni ìwọ ọmọ kéékèèké yìí ó ti yá ń dán ni wọ́n fo fẹ́ǹsì wọ́n mọ̀ lọ sí udrops ẹ kó sì lọ́jà rẹ you no mind your business this is past 5 you are close ọgbọ̀n sẹ́mi lọ́n bá yíyan business to dey sing for her ó ṣe ní bẹ́ngórí ibù ẹ má mọ́ close mọ́ kẹ́ close down rubbish aláìlẹ́kọ̀ọ́ ọmọ in fact nìṣó ń lé yín ọgọ̀ fọ́lọ̀ tó sọ èmi lọ fún lọ́tì nìṣó ń lé yín rubbish sóní. Shukura kilo kò sí o. Àgò ló máa dárí ẹgbẹ́ yóò. Kíre? Àmọ́ èrè Shukura. Báàbí kó tó mú wa bú. Ọ̀tún mọ̀yàn kí. Sọ́kọ̀ ọmọ ìbáyìí. Yes. Ẹ kú àlẹ̀. Ẹ kíra yín. Níbo ló dà? Mọ́mì mi rán mi ṣẹ́. Níbo ni ìyá rẹ̀ rán ọ lọ? Wọ́n ní kí n lọ bá àwọn ọ̀rẹ́ jáde dídí wá lọ́dọ̀ ìyá Fàrúkù. Ọlọ́run ṣeun. Dákun. Ọbẹ̀ mi náà ra orí ẹja wàsó. Wọ́n nìkan bọ́ sórí ẹja wàsó bọ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ dẹ́sẹ̀ mọ́mì mi ná. Màá padà wá bá yín. A ní o dúró ná òpònú ni ọ́ ni. Mo ní kó bá mi náà rẹ ẹja dídín lọ́dọ̀ ìyá Fàrúkù tí ìyá rẹ̀ rán ọ. No, my mommy message first. My mommy message first. Ẹ mọ̀ gbà mí ará àdúgbò. Ọmọ la bèrè ìwìn la bí. Sọ́mọ rẹ̀ nítorí Ọlọ́run àfi bí Olúmọ. My mommy message first. My mommy message first.